A dúpẹ́ fún Ọlọ́run lọ́ọ̀bá tí ó ṣe ìwà ní ààyè lónìí báyìí ní rọrùn fún wa, kí lọ́ọ̀bá kó ṣe ìjọsìn náà rọrùn fún wa, kó wá tẹ́wọ́ gbà lẹ́sẹ̀ fún wa. A ṣe àsàlátù fún Ànábì sallallahu alaihi wasallam, kí ìkẹ́ àti ọlọ́ọ̀bá kí wọ́n bá Ànábì sallallahu alaihi wasallam. Ẹmọ ìyá mi, ọ̀rọ̀ tá a sọ níbi khutba tá a wí lédè Lárúbáwá ó pín sí ìpín méjì. Ìpín àkọ́kọ́ náà ni wípé Ramadan tá a bá pín sí mẹ́ta, ìdákan ti tán báyìí bẹ̀. Ní 20 ọjọ́ sí ìsìn báyìí ló gbọ́ Ọlọ́run kọ́lọ́ sọ gbọ́ pẹ́jámọ̀ látàlàáfíà, Ramadan ló ti parí. Ní 20 ọjọ́ ní ìsìn báyìí a ti dágbére fún Ramadan wípé ó tó di kíni tó dásìkò mìíyàn. Ẹmọ ìyá mi, inú àsìkò tí ń bẹ́ńlẹ̀ yìí ẹ jẹ́ á lò fún dáadáa o, ẹ má jẹ́ á lò fúnra o. Ìjókòó láti máa pàkúrọ̀sọ gbogbo tí ọ̀bá oṣù yìí mú táà tó ń gbébẹ̀ ṣe ẹ jẹ́ á túbá ń bẹ̀. Ẹmọ ìyá mi o, ọ̀tọ̀ọ̀tọ̀ ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wá o, kádàrá kálukú wá yàtọ̀ síra wọn o. Ẹni títí ẹ ti tán lọ́mọdé tán o, títí ẹ ti bàjẹ́ ẹmọ́jẹ́ òkó bá wọ̀ tí o sì wà lórí dáadáa o. Wọ́n tọ́ pé òun sin lọ́hun tí wákàtí 5 rẹ̀ ń pé o tó ń gbà rẹ̀ fọ́ lọ́hun, wọ́n fi ti ẹwẹ́ lòmíì tí ó láàwẹ̀ tí ó gbà tí ò ní òun tí ń kí mọ́jẹ́ ọba ti ẹ jẹ́ o. Lọ́ọ̀bá yóò mọ̀ ṣàkíyèsí wa o. Ó wà jẹ́ wọ́n tún fi àwọn ọ̀rọ̀ tí ó kàn àwọn tá a fẹ́ jọ́nú ẹ̀sìn, wọ́n máa lo àsìkò yìí fún tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn, Kùránì, àdúà, ìrántí Ọlọ́run àtàwọn dáadáa míì ní máa gbé ṣe. Máa jọ jẹ́ pé ń tọ́rọ ọkàn, ìjà, ìmọ̀ rújà, ìmọ̀ dásíjà, ìmọ̀ dá ọ̀rọ̀ padà sẹ́nìkan, mọ́jẹ̀ pé láà máa lo gbogbo ọjọ́ sí tí ó wà ní sí ń ta lò fojú pé wàhálà la lò fún lọ. Àwọn tí wọ́n ń lo tí wọ́n ń gbébẹ̀ sí dáadáa wọ́n sì máa lo tí wọ́n fún dáadáa. Ẹni tó yẹ pé wà nǹkan ọ̀dọ̀ Ọlọ́run bá Subhanahu wa ta'ala yóò sì ìfọ́lọ́run Ọlọ́run sì ṣe fún un. Ẹni tó ti á lọ sí ẹ̀ lórí ìrà ńkọ́ lásìkò tí á lọmọ lọ́rùn pé ó sì fẹ́ wí nǹkan báyìí o, ó sì fẹ́ tọrọ nǹkan báyìí Ọlọ́run o. Àwọn tọ́rọ ọkàn ti ń lo àsìkò fún kọjọ ọ̀rá yìí ẹ̀ má Ọlọ́run abẹ́ o, má jẹ́ kí ọjà ò túká tó mọ́ tààrà o. Ẹmọ ìyá mi, ọjà Ramadan ò tí ì tú o, ó sì nínú lọ báyìí bó ti ìrántọ́ dá ń bẹ̀ òní ó múra sí o. Wọ́n dẹ̀ tẹ́yìn kan bá bú ọ wọ́n fèsì fún jẹ́ ó di ní kí ni tó á fèsì ó fọ́ jẹ́ ó dẹ̀yìn Ramadan láti bọ̀ fún oṣù àlùbáríkà tá a wà ń bẹ̀ yìí. Tí mo wí Ọlọ́run jẹ́ kí n lè ṣe, Ọlọ́run jẹ́ kí n lè ṣe, kó lọ́wọ́ ṣàánú wa gbogbo tí ó dùn mọ́ Ọlọ́run bá nínú kó lọ́wọ́ kọjá lè máa ṣe, kó lọ́wọ́ kó máa tọ́ wa sí i. Tí ó bí Ọlọ́run bá nínú Ọlọ́run bá mọ́jẹ̀ ká ṣe, mọ́jẹ̀ kí ṣètọ́ tọ́ wa sí i. Ilé ìjẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́. Ọ̀rọ̀ ilé kejì tá tó mẹ́nu báyìí ọmọ ìyá mi, ó náà ní ọ̀rọ̀ tí Al-Qur'an sọ fún wa. Tá bá lọ wo nínú Suratu Ali Imran àyà 79, Ọba Subhanahu wa ta'ala ń sọ fún wa wípé ma kana li basharin an yu'tiyahu Allahu al-kitaba wal-hukma wan-nubuwwah thumma yaqula lin-nasi kunu ibadan li min dunillah walakin kunu rabbaniyyina bima kuntum tu'allimuna al-kitab wa bima kuntum tadrusun. Ẹmọ ìyá mi, Al-Qur'ani ìtọ́sọ́nà ló gbọ́dọ̀ jẹ́ fún wa, ó gbọ́dọ̀ jẹ́ ìtọ́sọ́nà. Ọlọ́run lóhun ti ṣe Al-Qur'ani ìtọ́sọ́nà fún wa, ó ṣe ní táàmà kàtàmà fi ṣe wáàsí fọ́kàn wa, ó ṣe ní táàmà kàtàmà ṣe wáàsí fún àwọn ẹlòmíì. Ní táà fẹ́ sọ Ọlọ́run jẹ́ ó wúlò fẹ́ tí ń sọ àtẹ́ tí ń gbọ́. Ma kana li basharin kò tọ́ fẹ́ nìkan, ẹni ó bá jẹ́ èèyàn abara kò tọ́ sí i. An yu'tiyahu Allahu al-kitaba kọ́ ìpọ́lọ̀ ń pọ̀ ní mọ̀ tíra ọmọ Al-Qur'an
al-hukma kódà kìí ṣe kùránì nìkan lọ́mà ọlọ́run tún ní ó ní àgbọ́yé mímọ̀ ó ní àgbọ́yé tí fi gbọ́rọ̀ tó bá gbọ́rọ̀ kí yóò gbọ́yé yóò sì mọ̀ tí ó wí bẹ́ẹ̀ ọlọ́run bù ní al-ilm wal-fahm ọlọ́run bù ní mímọ̀ ó tún fún ní bó ti gbọ́ nǹkan yé ẹwọ́ ọlọ́run bù ní ma kùránì mà ọlọ́run tá bù láwọn ọmọ mímọ̀ ó tá bù ní ìmọ̀ àgbọ́yé ọlọ́run kí máa káàrin ìbàṣàrí ẹni tó lọ bá ṣe lé ìbáyìí fún ọ̀tọ̀ fún un kódà wọ́n nùbù wà ẹni tó lọ tó bú ní mà ẹni tó lọ tó ṣe ní ànábì ọlọ́run ó kú ọ̀dẹ̀ pọ́lọ́ bú mà ọlọ́run sọ ẹgbẹ́ ànábì ọlọ́run ga jù ọlọ́run sọ pé ọ̀tọ̀ sẹ́nìkan tó lọ ń bú ní mà al-Qur'an ó tó bú ní ọgbọ́n ó tó bú ní àgbọ́yé ó tó bú ní ìmọ̀ ọlọ́run wá sọ pé kódà wọ̀n nùbú wà kọ́mọ̀ jẹ́ èèyàn gan lásìkò ní pé èèyàn tọ́lọ́run tó ṣe ní kíni ó tó ṣe ránà bí ọlọ́run ni tó tó ga ju ẹntà wí lọ ọlọ́run ní ọ̀tọ̀ sí wọn kí ni ọ̀tọ̀ sí wọn tó mẹ́ya kó lálẹ́ náà sì kú náà bá dà lé lẹ́yìn ìbáná yóò máa sọ fáwọn èèyàn pé o nígbà tóun ti dà fáà tóun ti di mímọ̀ tóun mọ̀ yìí ẹnìkan ò tóun mọ́ gbogbo ẹni tó tó kù lẹ́yìn mi ọmọ ṣẹrú sí mi ní gbogbo ẹni tó jẹ́ kó wà lẹ́yìn mi kó máa jẹ́rú fún mi ọlọ́run ní ọ̀tọ̀ min dunillah ó wà fọ́lọ́run lẹ́wọ̀n ò ní sílọ́ mọ́ ọ̀tọ̀ sí ọ̀tọ́lọ́run sí láàfáà tó fún ní mọ̀ ọlọ́run wá fọ́ mọ̀ ọwá torí ìmọ̀tọ́lọ́run fún ọ wá fẹ́ sọ gbogbo àwọn ọmọ kí ò rẹ̀ dìde dẹ̀rìn wọn ò gbọ́dọ̀ sọ wọn ò gbọ́dọ̀ wí ẹni ọba wí nǹkan ọbọnù wàhálà mọ́ káàlì lè bá ṣàárín ọlọ́run ní ọ̀tọ̀ sí ọ tọ́jípa àfáà tún ní ọ tọ́tọ́ lọ jẹ́lẹ̀ ìmọ̀kátọ̀ ọmọ nǹkan kan gan aslan mọ́ káàlì lè bá ṣàárín kọ̀wà tọ́ sí ọ pàápàá kí ni mísà tí wọ́n fi mẹ́rin ọ̀bọ̀ fún ọ lè mẹ́pa bóyá olùjọ́ máa fà wọn olùjọ́ máa lé kíní kan ọmọ ilé séwù olùjọ́ máa lé lè máa mú mọ́ káàrin lè bá ṣàrin kọ̀tọ̀ sí ọ mọ́ káàrin lè bá ṣàrin kọ̀tọ̀ èèwọ̀ ní fún èèyàn kan áyí ó ti yàwó lọ al-kitaba wal-hukma wan-nubuwwa kọ́lọ̀ wọ́n fún ní mọ̀ al-Qur'ani kọ́lọ̀ wọ́n fún ní mọ̀ ọgbọ́n ó fún ní àgbọ́yé mímọ̀ tó tó kó mọ̀ míì fún kọ́lọ̀ tó sẹ́lẹ̀ rẹ̀ bí ọlọ́run thumma yaqulu lin-nasi kunu ibadan li min dunillah yóò tó máa bá sọ fáwọn míì yóò máa sọ fáwọn tí ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé ẹmọ ìwò nítọ́lọ́ ti fún ìtàn ojú tìyín lọ torí bẹ́ẹ̀ kọ́ ní tó bá ti sọ lọ̀rọ̀ gbọ́dọ̀ sọ sí mọ́ ní tó bá ti sọ abẹ́tigé kí ni ó tó bá jẹ́ pọ́ lọ sí lè fọ́ ọ wá fẹ́ sí pòbí wọ́n máa sin lọ́hun wọ́n máa ní ìgbàgbọ́ fún nǹkan kan ju ìwọ náà lọ min dunillahi ọ̀fẹ́ wọ́n máa ṣe ọlọ́run sẹ́ àfi tó bá ti wí nìkan náà ni tó pé ọlọ́run ṣe dáadáa yìí fún ọ ní ọlọ́run ní ọ̀tọ̀ sí ọ tí ọba sí lọ́dọ̀ rẹ ń kọ́ tó pé orí àlá ló ń gbé rọ àlá orí ìmọ̀ kan lọ wà ọmọ nǹkan kan ọkàn fagídí ọkàn lagídí ni kí á lọ fsd kọ̀tọ̀ máa wí lọ kọ̀tọ̀ sí ọ pàápàá ọlọ́run pé ọ̀tọ̀ tí mo yẹ kó lẹni náà sì kó nà ibadan li min dunillahi walakin tó wájẹ́ pọ́lọ ń gbọ́ onímọ̀ lóòótọ́ tọ́lọ ń sí ọlẹ́ni ire lóòótọ́ in tó yẹ kọ́ jẹ́ kí ni kúnú rabbaniyyin ibá àfáà ní yí ibá ìbónímọ̀ ní tọ́lọ ń bóyí ní nǹkan ọlọ́ọ̀bálẹ̀ ìmọ̀kan wí o ó tọ́ jẹ́lẹ̀ ìmọ̀kan tọ́ ń fagídí jagídí agídí ilé ìwọ̀kan bá wí o kó tí ẹ̀dà kẹ́ntì ẹ̀nà àmọ́wọ̀ tọ́lọ ń bó ní mímọ̀ tọ́lọ ń sọ oore fún táyé mọ̀ pé eléyìí ọ̀rọ̀ Ọlọ́run ní ń sọ kìí ṣe tí wí bàtàbàtà ọ̀lákín in tó yẹ kẹ́ jẹ́ èyàn àfá onímímọ̀ oníkíkúnú rabbaniyyin oníkẹ́ jẹ́ rabbaniyyin ní tẹ́ jẹ́ àfá àtọ́lọ́ ń bó ní mímọ̀ in tó tọ́sẹ̀ yìí ní kẹ́ jẹ́ rabbaniyyin àwọn àfá sọ̀rọ̀ pé kí ní jẹ́ rabbaniyyin ó túnmọ̀ sí tọ́pọ̀ wọ́n pé ìtọ́ ẹkẹ́ ẹjẹ́ lẹ́n tó pé yọ́ máa fi kéèké mímọ̀ kọ́ọ̀yàn kó tó di pé yóò fi ìtọ́ ga kọ́ọ̀yàn yọ́ mọ̀ lẹ́fù tí èèyàn wà
yóò fi máa báyàn sọ̀rọ̀ díẹ̀ yóò máa lo òkè sí ń bẹ̀ kẹsíkẹ́ ọ lọ mú fún bí ó ti ga akọ́ túmọ̀ ẹ̀ bẹ́ẹ̀ kúnú rabbaniyin nítorí kẹ́ ẹ jẹ́ èèyàn àfà ó ní pé báwọn míì tó ti tú ní wọn ní Ibn Abbas wà wọ́n bá ní yọ sí ó ní pé kẹ́ ẹ jẹ́ hukama ulama mẹ́ta kẹ́ ẹ jẹ́ ẹn tó gbọ́n kẹ́ ẹ jẹ́ ẹn tó mọ̀ kẹ́ ẹ jẹ́ ẹn tó ní sùúrù òṣẹ́ ẹmọ̀ yá mi báàfà tí mọ́ jẹ́ ni yóò jẹ́ tó jẹ́ wípé yóò jẹ̀rú Ọlọ́run afá kan tó sọ pé kí ni wọ́n ní pé in tí ń jẹ́ rabbaniyin ni ahlu taqwa wa ahlu iman àwọn tó yí pé wọ́n ní ìgbàgbọ́ sọ́lọ́run wọ́n tó páyọ Ọlọ́run mọ́ tí èsà tí mọ́ fi bàjẹ́ sayọ̀ tí èsà tí mọ́ fi ẹ̀ṣẹ̀ Ọlọ́run sayọ̀ tí èsà tí mọ́ takò fi Ọlọ́run ìtọ́lọ́run ní á ṣe àwọn máa takò ìtàbí àṣálá ní tó pèpè sí láwọn máa wọ́n náà wọ́n máa wáyé ìrújú kan tí wọ́n fi dàrú Jésù Ọlọ́run sọ yé o àti ẹjọ́ mímọ̀ ní tó jọ̀rọ̀ yẹn fún wọn ni wọ́n jẹ́ rabbaniyin wọ́n jẹ́ àfá àtọlọ́run wọ́n jẹ́ ní tó pé ọmọ tún nǹkan ṣe wọ́n jẹ́ àfá àtọ́ pé ọmọ bí ó ti máa kọ́ àwọn èèyàn tí ó sùn ọmọ Ọlọ́run subhanahu wa ta'ala kí ló fà tó fi jẹ́ pé lè jọ̀rọ̀ yẹn fún wọn bima kuntum tu'allimuna al-kitaba wa bima kuntum tadrusun síbẹ̀ ilẹ̀ ń kọ́ mọ́ ṣé ẹ fẹ́ kọjẹ́ pé ń tẹ́ ìhun ṣe làwọn ọmọ náà máa ṣe ní in tí ọ̀dá ẹni tó dáa tẹ́ ń ṣe ní máa fi kọ́wọ́ èèyàn tọ́jú pé lọ́pẹ́ ń ṣe dáadáa láì ìwúlẹ̀ mọ́ kọ́ mọ́ àwọn ọmọ mú lára yín yá ilé ìlọ ìkásí kódà abúkú tó tẹ̀dùrọ̀sọ ń tẹ́ àhánú àwọn òfin Ọlọ́run ń tẹ́ tó ń ṣèwádìí ẹ̀nú mímọ̀ tẹ́ tó ń kọ́ orí pé ń tá àfá ọ̀bọ̀rọ̀ jókòó kalẹ̀ bá àfọ́ ti máa kọ́ mọ́ bẹ́ẹ̀ náà lónú tó máa kà ló tó máa lékún mímọ̀ sí bọ́lọ̀ tí náà jẹ́ ni yóò kìí pé àfọ́ ká jẹ́ pé yá máa mọ̀ pé tó bá ti sọ lórí àìmọ̀ kan láyé gbọ́dọ̀ máa sọ wọ́n gbọ́dọ̀ sọ ìdàkejì ẹ̀ ilé yìí kìí sí wà tó dáa o ẹmọ̀ yá mi Islam ẹ̀sìn tí ó fi ìtẹríba kọ́ wa ni tẹ́nìkan sọ pé àfáà lòun mọ̀ jù sì rí ẹ̀sìkẹsẹ̀ náà lẹ́sì pé ẹ̀sì máa lásìsí rẹ̀ ìjọ náà lẹ́sì máa lásìsí rẹ̀ ayé ò ti rí pé ó eléyìí kọ̀ mọ̀ pípẹ́ ẹmbá ti jẹ́ pé ó ń ṣe ìgbéraga àbí wọ́n fẹ́ máa fi tọ́lọ̀wọ̀ bọ́n hàn àṣírí ó sì máa tú àṣírí ó sì máa nífọ̀ bí hà ó sì máa dójútì wá o ọkọ̀ sàmì ẹ̀kọ̀kan wá o lẹ́ẹ̀kan sí Ramadan wọ́n tẹ́ lọ jámọ́ra sí Ọlọ́run dáadáa o kálùkù mọ́ra sí Kùránì dáadáa àtàdúà àti ìrántí ọlọ́ọ̀bá àti ìmọ̀ sí ìtọ́rí àánú fáwọn aláìní ọlọ́ọ̀bá yóò sànú ẹ̀kọ̀kan wá o Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim wa barik ala Muhammadin wa ala ali Muhammadin kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim fil alamin innaka Hamidum Majid. Aqimis salat.